a dẹ̀ bèrè lọ́wọ́ ọmọ Nàìjíríà pé ta lábẹ́rẹ́ ẹ̀kú kan àwọn ọmọ Nàìjíríà dẹ̀ parapọ̀ wọ́n ní wọ́n gangan ló nídìí abẹ́rẹ́ a dẹ̀ ń tà láti sọ fún ọmọ ẹ wípé Lizzy Anjorin kan ló nídìí abẹ́rẹ́ ìwọ ìyá àjàrà bùkà ìyá òṣì ìyá wèrè ìyá hẹ́gẹ́hẹ́gẹ́ ìwọ ló nídìí abẹ́rẹ́ ìwọ ọ̀yá orí burúkú táṣe àtà ń ṣe kiri rè láàárọ̀ ọjọ́ tó bá wí sórí bó ṣe ń fi ẹ̀ṣẹ̀ sìn lárúgbó ara ìwọ náà wò ń gbà tọ́ mo orí pé o gbé evidence mo gbé jáde torí èmi ò kí ń búlí èèyàn èmi ò kí ń búlí èèyàn ọmọ ẹ ló máa bọ̀ wá wò ọmọ ẹ ló sọ̀rọ̀ wò òun rèé ọmọ ẹ ló sọ̀rọ̀ ń tọ́mọ ẹ sọ rèé àwa òun búlí èèyàn bí ọmọ ẹ rèé ọmọ ẹ ló sọ̀rọ̀ ń bí wàá rí pé mi náà gbé fọ́tò mi síbẹ̀ ìwọ náà wò a sọ pé o jábọ́ ń tà ń sọ ni wípé nǹkan kan ń ṣe ẹ́ ìwọ náà wo bó ṣe ń wò wọ ẹnu ẹ bí idun ajá náà ìwọ náà wo wájú orí ẹ bó ṣe rí wo filẹ̀ bí tàwọn onílẹ̀ tútù iwájú ló rẹ́ mọ́nú bí ọ̀nà coastal road ìwọ náà wò ní 2025 ṣe jàlábíà lóde àbí èwo ló wà lórí ẹ̀ ṣé napini tó dé sórí àbí kíni àbáṣọ ọ̀wọ́sùn àbáṣọ ọ̀sẹ́gì àbáṣọ tó fi tẹ́ tébù nǹkan tọ́mọ ẹ ṣe fún mi ìwọ náà feel hit yẹn ṣó gbádùn ẹ̀ sórí kó dùn lórí kó dùn nígbà tọ́mọ ẹ náà ṣe ṣó bóyá rí nìyẹn ọmọ ẹ sọ pé o nídìí abẹ́rẹ́ adẹ̀wà examine ẹ tòótọ́ ká má parọ́ ìwọ náà wò ṣé o nídìí abẹ́rẹ́ àbó o nídìí abẹ́rẹ́ ṣé o nídìí abẹ́rẹ́ àbó o nídìí ìwọ náà wò ó bó ṣe rí ṣé o tún bírun ni torí kò yé mi kí ló ń wò báyìí àgbẹ̀ ò dalẹ̀ rárá àgbẹ̀ ti bàjẹ́ àgbẹ̀ ti fọ́pọ̀ mọ́yọ̀ àgbẹ̀ ti tán ìfà àgbẹ̀ ti yí gọ́tà ó ti yí ṣáláńgá òun rèé ìwọ náà wò ọmọ ẹ ló sọ ẹ̀yin èèyàn ṣé mi ni mo kọ́ sọ pé ìyá ṣe ata nídìí abẹ́rẹ́ ta ló kọ́kọ́ mọ́rọ̀ abẹ́rẹ́ síta ẹ má jẹ́ ká parọ́ nàìjíríà sòtọ̀rọ̀ mo dẹ̀ gbójú àwa méjèèjì wá òun rèé ojú èmi àti ẹ rèé ó ju mí lọ náà ọmọ ọdún mélòó ni ẹ ó ju mí lọ ọmọ ẹ ló kó gbó rẹ́dẹ̀rẹ́dẹ́ ibà ẹ God bless my mother mi ò kò lọ imagine kò lọ dá sọ̀rọ̀ lọ́rọ̀ ó tiẹ̀ ní ṣe ó rí lára ó rí pé mi ń dá sọ̀rọ̀ lọ́rọ̀ ni tí n bá fẹ́ ṣe show gan tó bá jẹ́ trending show màá máa sọ every minute pé ẹni yóò wá fún mi rí o ẹni yóò wá fún mi because bó ṣe tọ́ mi láti kékeré nìyẹn mi gbọ́dọ̀ ṣàbòsí mi dẹ̀ gbọ́dọ̀ dá sọ̀rọ̀ lọ́rọ̀ despite the fact pé kéèsì mi wà tẹ́ pé na very sweet case màá máa sọ pé ẹni yóò wá fún mi rí o ẹni yóò fà fún mi ọmọ ẹ ló lọ nídìí abẹ́rẹ́ ńgbà tá dẹ̀ wò tòótọ́ wò ọmọ ẹ ló sọ bẹ́ẹ̀ ìkan ló lóun fẹ́ kọ̀ bẹ́ gbóná bọ̀ ìyá òun ló bò lọ́jọ́ yẹn ó lóun akọwọ́ gbogbo yín ẹ̀ mú yẹ oníyà ẹ̀ bu ẹlẹ́fẹ́ kọ̀ bẹ́ gbóná bọ̀ ló bò ẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ fẹ́ tí n bá wá dá yín lóhùn ẹ wá máa sunkún ìwọ tó ń sọ̀rọ̀ yìí sí ìyá ṣe àtàyà ti ẹ̀dà ìyá títí ẹ̀dà náà tó tọrọ bá délẹ̀ àǹkan máa sọ pé kó lọ fẹ́ni tó lọ fún lẹ́ni tí mi ò lọ fún tó kọ́kọ́ wá fún mi kí n wá lọ fún èmi kọ́ mo kọ́kọ́ wá fún òun ló lọ fún mi má dẹ̀ lọ fún yẹ ẹ̀ má pè yẹ ẹ̀ bàbá dẹ̀ pa ọmọ ẹ̀ ló wà available á lọ fáwọn ọmọ ìwọ tó lọ bú ẹni tí ò ṣẹ́ tí ò rò ẹ́ fracas ló ń ṣe adé fi the same tablet tí a fi sí ẹ lẹ́nu òun rèé sọ kí ló wá ń sọ kí ló ń sọ mò ń gbọ́ ẹ. àánú ẹ̀ sí mi lọ́pọ̀lọpọ̀ tèmi náà sì ń ṣe. àánú tiẹ̀ ló ṣe mí fọ́tò tọmọ ẹ gbé sórí péèjì ẹ̀ àwọn tó involve nú ẹ̀ àwọn mẹ́rin ló ti kú àdàbíjà ó jẹ́ pé àfi tán bá mú góòdì tán ni mo jí jáde ìkọ̀ọ̀kan lọ́mọ wọ yọ tán ìkọ̀ọ̀kan ni gbogbo wọn máa sọnù tán góòdì tán ni mo jí ní dùmátà àbọ̀ mi ò bá wọn post góòdì dùmátà ṣé kò bá wọn post fọ́tò dùmátà ṣé mi ni mo kọ́kọ́ post ọmọ ẹ̀ ìwọ làánú ẹ̀ ń ṣe mí ó jẹ́ nǹkan kan nínú ayé ọ̀dẹ̀ níyálàyà ẹ̀ ó jẹ́ nǹkan kan yá ṣe àtà òpònú ní olórí burúkú ẹ̀dá ni ẹ
torí pé o ti rí kọ̀gẹ̀kọ̀gẹ̀ o ti rí rádaràda torí pé o ti look like olórí burúkú. Ọ̀nà wo ló fẹ́ gbà máa gbé yẹ ẹ sáré? Ìwọ tó jẹ́ nǹkankan ìjàpá lóògùn ni ò fi wòran díẹ̀. O lálùbáríkà lára lọ́mọ orí títí ẹ̀ wò. O lálùbáríkà lára lọ́mọ ẹ̀ subject ìyá oníyà ní vulnerable moment. Ìbá jẹ́ pé wọ́n jẹ́ nǹkan kan nínú ayé tó bá tiẹ̀ kọ́kọ́ lágbára nínú ayé wàá mọ orúkọ tẹ́ pè ń jẹ́, wàá mọ orúkọ tẹ́ ògùn ń jẹ́, wàá mọ orúkọ tádàbí ń jẹ́. Ẹni ìyá tí ò bá ti mọ orúkọ tẹ́ pè ń jẹ́, tí ò bá ti mọ orúkọ tádàbí ń jẹ́, tí ò bá ti mọ orúkọ tí ògùn ń jẹ́ kò kì í ṣe ìyá. Kò dẹ̀ sẹ́gbẹ́ tó lè wà, ẹgbẹ́ òṣì ló wà, ẹgbẹ́ alákìsà ló wà. Tó bá belong for real, tó bá belong for real, tó pè ẹ́ tó ń jẹ́ láago kan tó ń jẹ́ láago méjì, you will know nǹkan tó ń pè ní àdàbí. Wàá mọ̀ pé ẹ̀dá téèyàn ń sá fún jù láyé ẹ̀dá tó bá ń pè àdàbí. Orí ẹ burú. Tọ́lọ́ sórí gbogbo ẹ̀dá tí ò bá forí jìyàn láyé Ọlọ́run kì í forí jìn. Olórí burúkú nìyá ẹ̀. Gbogbo ẹ̀dá tí ò bá forí jìyàn ó dá ta ni wọ́n ṣẹ̀ ta ni ò forí jì ẹ̀. Sórí pọ̀rọ̀ tó ń sọ sí kò yàtọ̀ sẹ́ni tó fúnyàn lóyún tó gbé lọ sọ́dọ̀ Aláàjì Oríyọmí. Pilot ṣé mi play video yẹn fún ẹjọ́ yẹn nínú mọ́tò wàláì mo wá video yẹn láti gbà yẹn bàbá yẹn fúnyàn lóyún ó dẹ̀ gbé lọ sọ́dọ̀ Aláàjì Oríyọmí Hamzat ó wá ní òun rí lẹ́gbẹ̀ẹ́ títì ṣe rí Aláàjì Oríyọmí yẹn máa yẹn ò dáa máa yẹn ní ibo lẹ ti gbé mo gbé létí títì nì láti ìgbà wo ẹ ó ti tó bí oṣù mẹ́ta oṣù mẹ́jọ ṣóyún wà nínú ẹgbà tẹ gbé ó ní rárá kò sóyún nínú ẹ níbo lẹ wá gbé lọ mo gbé lọ sílé mi nì ibo ni ìyàwó yín wà ìyàwó mi travel ni ìyàwó mi ti wá dé báyìí torí nígbà yẹn mi sọ fún ìyàwó ẹni tó bá ti rí fọ́tò ẹ̀ á mọ̀ pé you are into fracas. Ó ti yẹ sórí ẹ̀yin tẹ́ bá wà nínú fracas tá bá ti gbóhùn yín a máa mọ̀ yín ẹ máa ń sọ̀rọ̀ bí ọlọ́dẹ orí o lẹ́ni tí ò bá ti ṣẹ̀yàn ìwọ tí mi ò ṣẹ̀ tó ṣẹ̀ mí báwo ló ṣe fẹ́ kí n dáríjì ẹ́ mi ò ṣẹ̀ mi ò rò ẹ́ o wá ṣẹ̀ mí báwo ló ṣe fẹ́ kí mi dáríjì ẹ́ ṣé ọmọ ẹ dáríjì ẹni tí ò ṣẹ̀ èyí tó yẹ kó lọ fi wá time kó máa fi wá àwọn tó ṣẹ̀ tí wọ́n yọ arú ẹ lára ọmọ ẹ àṣìàtà ó mọ̀ pé wọ́n yarú ẹ lára àṣìàtà ni ó ti ya wèrè ó ti ya wèrè ó ti ṣí èrè kí là ń wí kí ló ń wí sórí pọ̀